mashallah sẹ́rí olúkàlùkù ló ní key point yẹ àwọn ìyá wa láyé jọ̀hún àwọn bàbá wa kódà tí wọ́n bá kí wọn ní kíkí jù omi ó dẹ̀ mọ̀ jábọ̀ lójú wọn wọ́n mọ̀ gbọ̀n oríkì lásán ni o because wọ́n kàn wọ́n lówó nù kódà bí yẹn bá lọ́kùnrin àbó bá lóbìnrin ìmọ̀ níbi tó jẹ́ pé tí yẹn bá ti rìnrìn yẹn báyìí ní jàgẹ́ tí ó ti ta wọ̀n ẹ̀ pé nǹkan ti wọlé sí mi lára bàbá wa ṣe Safiyullah Al-Adabi ilé wọn dákúmọ̀jò dahoro bàbá ní ọlọ́wọ́ ọba gẹ́gẹ́ pàápàá òun náà níbi tá a ti lè kì í tó fi gbọ́dọ̀ àwa ó ní tá a fi lè pè é tó jẹ́ pé à ń pè báyìí ọ̀rọ̀ owó sì dayọ̀ tó bá fẹ́ wà lára àwọn tí wọ́n mọ̀ pàtẹ́wọ́ fún tí wọ́n mọ̀ kẹsàrà sí pé ó wáyé ó ráyé ṣe àfikún ọmọ fún ọlọ́wọ́ ọba lẹ̀ àfikún ọdún tó lọ́wọ́ ọba àfikún kẹ́gbẹ́ ní gbogbo ìgbà kó lè gbàdúrà rẹ̀ torí pé njọ́ta kókó rẹ̀ bá tó àwọn tí máa ń gba oore dànù lọ́wọ́ èèyàn wọn ò ní lè rí gbà. bàbá rẹ̀ wá fẹ́ pe ọlọ́run ọba súrọ́tù Fatiha làálò ọ̀nà táwọn gbà lo Fatiha ó pọ̀ ọdẹ gbèsè ní ọfẹ́ san ìwé ìgbẹ́rù lọ́hùn wá ìfọ̀kànbalẹ̀ lọ́hùn wá kódà bó bá jẹ́ pé àìsàn mi máa ń ṣe ọ oríṣiríṣi ọ̀nà la lè gbà lo Fatiha tó sì máa tú wálẹ̀ wá gbọ́ nínú ìgbèkùn ayé nínú ìdààmú níbi kó máa fò wá láǹtakùn di ojú èèyàn kọ́ máa rìn kọ́ máa gbọ́ òun ẹsẹ̀ lẹ́sẹ̀ èèyàn kó máa sọ fún ọkọ̀ ọ̀run ń dọ̀ọ́lá àmú kó máa sọ fún ọ pé aya ayé àtayé ọ̀run ń dọ̀ọ́lá àmú ìyẹn máa lo sọ́ọ̀tù Fatiha tí mo fẹ́ káyì tí mo fi tura rẹ lẹ̀ tọ́jẹ́ mùsùlùmí òdodo tó sì ń kírun àdúrà rẹ ti gbà kódà bó bá tiẹ̀ ṣe 21 days lọ́ba fẹ́ fi ṣe àbí 40 days ó wá parí rẹ̀ ó wá tiẹ̀ ṣe rí i pé ọjọ́ méje rẹ̀ ó pé pérépéré tó bá fẹ́ ṣe 100 péré ní sọ́ọ̀tù Fatiha tọ́ka àmọ́ wá ní bàbá ṣe fún wa tó bá kẹ́sùn bá àtẹ́ láàárọ̀ ọ̀kì 30 sọ́ọ̀tù Fatiha pẹ̀lú gbogbo èròǹgbà rẹ̀ bí ọlọ́run ò ẹ̀kọ́ mi bá ń sọ́dẹ̀rín dákun inú gbèkún mo mọ wa bí mo sọ wà nínú gbèkún ìwọ lọ́ba tó ọmọ tún yẹn lẹ́kọ̀ọ́ nínú gbèkún tú mi lẹ̀ gbogbo gbogbo tó bá fi di ọ̀hún yóò sì máa tú ṣùgbọ́n ó wá ní o tó ọba kíjà mọ́ ọgúrọ̀ kí lágogo rẹ̀ tó bá fi lè mú ọmọ kíjà mọ́ àṣùbá a jẹ́ pé àkókò àṣùbá náà lọ́gúrọ̀ kí tó bá di àkókò àìlà ọ̀kẹ́ 25 tó bá di àkókò alásàrì súrọ́tù Fatiha náà lọ́ọ̀kẹ́ yóò wá jẹ́ 20 tó bá di àkókò magribi súrọ́tù Fatiha kan náà lọ́ọ̀ká ńgbà tó bá kírun tán ọ̀kẹ́ 15 paríparí tó bá wá di àkókò ìṣáì sọ́ọ̀tù Fatiha ó wá ké 10 ó jẹ́ 100 ajẹ́kú sọ́ọ̀tù Fatiha tó ká 100 bọ́ọ̀sì pinnu àmọ́ ó gbọ́dọ̀ kírun yẹn lákòókò rẹ̀ wá sá fún ọjọ́ méje bẹ́ẹ̀ ọ̀ ní tí ìparí ẹ̀ tábìlì ò ti gbà àwọn èèyàn give testimony ìwọ náà ṣe testimony ọ̀ dúpẹ́ pé ọlọ́run àṣọ tiẹ̀ fi mí lẹ̀lẹ̀ àṣàdúrà rẹ̀ tiẹ̀ ń gbà lára mi wọlé ọ̀ dúpẹ́ ìgbàgbọ́ta nínú ọlọ́run yóò mú aláradá lágbára ọlọ́run àníṣe lásán sọ́ọ̀tù Fatiha ó lọ fà láti fi bẹ́ẹ̀ lọ́n tí ó fi ra àánú gbà ọ̀rọ̀ rí ó dayọ̀ ọ̀rọ̀ tèmi ó dayọ̀ tó wá ṣí àrẹ̀fẹ́ lómi kọ́mẹ̀ntì kọ́ ètò ṣí àrẹ̀fẹ́ lómi kẹ́lómi ló lè bàjẹ́ àǹfààní tẹ̀mí nílẹ̀ mi filẹ̀ ìdíwọ̀n náà ni filẹ̀ lẹ̀ gbogbo táwọn béèrè ọlọ́run ṣe fún wa gbogbo táwọn fẹ́ ọlọ́run bá fẹ́ níta fẹ́ ńkọ́ àdáwò ní kọ́lọ́run lè jìnnà sí gbogbo ẹkún wa bá a sọ́dọ̀ ẹ̀rìn wàdà kò má jòkó dẹkùn gbogbo ọ̀nà táwọn gbà láti bọ́ nínú okùn táyé fi dè wá gbogbo wàhálà táyé kó ṣe alọ́run ọlọ́run wọlé mú akúmbẹ dákun mú akúmbẹ mọ̀jẹ̀ ká bọ́ sọ́wọ́ ayé ṣàánú wa jọ́rọ̀ wo dayọ̀ dùn wá nínú gbogbo tá a fẹ́ bá a fẹ́ ọ̀rọ̀ yẹn wà dayọ̀ ọ̀rọ̀ tèmi náà dayọ̀ àfáàjẹjẹ àgbà ló kọ́ mi sáwàlẹ̀.